Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ nínú ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, kẹ́dẹ̀ bá mi subscribe. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Wàhálà no dey finish. Àwọn Fúlàní wọ́n ti kọ petition lọ fún Seyi Makinde lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Wọ́n ti gbé lọ sí kóòtù Seyi Makinde. Àwọn Fúlàní tí wọ́n ń jí wọn gbé nílẹ̀ Yorùbá, tí wọ́n ń pààyàn, tí wọ́n fi tipátipá báwọn èèyàn wa sùn, wọ́n là gbọ́dọ̀ sọ̀rọ̀ o. Wọ́n ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ń sọ̀rọ̀, wọ́n láwọn ò lè fara mọ́ o. Wọ́n ní kí Seyi Makinde ya gbé ìgbésẹ̀ lóní kíákíá, lóní kánmọ́nkóbó, lóní wàrà ń ṣe sà. Wọ́n ní Seyi Makinde must do something o. Petition àwọ̀ta, petition àwọn Fúlàní, ẹ bá mi sọ fún wọn pé petition àwọ̀ta Fúlàní, petition àwọ̀ta. Ọlọ́run ogun gbọ́. 7th lè ní. Ẹ máa explain táyà o, ẹ̀yin Fúlàní yẹn. Ẹ máa explain táyà. No evidence. Ẹ explain débi wípé a sú ẹ̀yin fún ara yín. No evidence. Lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, kí ni Seyi Makinde máa ṣe? Mo jẹ́rìí Seyi Makinde kò ní fi aṣọ rú ẹ̀, kò ní fi ṣẹ́ eégún. Seyi Makinde ò ní jẹ́ fi aṣọ rú ẹ̀ ṣe orò. Yorùbá ni wá, Yorùbá nìran wa. Ẹ̀yin tèmi, bó o nílé ń kọ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, kú dédé àsìkò yìí, according to the time. Tí Yorùbá bá yín, Yorùbá wù yín lórúkọ mi, Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ́. Lẹ́yìn yẹn, bọ̀dá Peter Obi, Mr. Giringori, the Giringori Peter Obi, ó lóun lọ sọ́dọ̀ Seyi Makinde. Òun ló wá jẹ speaker. Peter Obi ti jẹ speaker fún Yorùbá land nísìn, àbí ká sọ pé ó jẹ speaker fún Ọ̀yọ́ state nìkan. Ó lóun lọ sí ọ̀dọ̀ Seyi Makinde láwọn ọmọ tí wọ́n jí gbé ní Ẹ̀sìẹ̀lẹ̀ ní Ògbómọ̀ṣọ́ / Ọ̀yọ́ state. Àwọn ọmọléèwé tí wọ́n jí kó, tó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa nílẹ̀ Yorùbá, tó ń ba Yorùbá nínú jẹ́ gan, tó ń jẹ́ nǹkan ìtìjú, nǹkan ríra, wípé irú eléyìí ò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá rí. Kán mú ọmọ Yorùbá, kán da dùbúlẹ̀, kán dẹ̀ dú lọ́bẹ lọ́rùn. Àgbọ́rọ̀ ẹ̀rí nílẹ̀ Yorùbá kó tó wá sí on live program. Àsìkò Seyi Makinde ló ṣẹlẹ̀, àríwó ẹ̀rí. Tí Seyi Makinde fún ààrẹ sọ pé ó bà òun nínú jẹ́, ó lóun ń gbìyànjú láti lọ gba àwọn ọmọ tí wọ́n jí kó, bí irọ́ ni bóòtọ́ ni, oníkùn ló mọ̀ọ́ká. Tèmi Yorùbá wuyì ni pé má fàwọn èèyàn wa play politics, ìyẹn là ní gbà. Mr. Giringori Peter Obi, ó ń bẹ́ o. Tó bá ń gbàdúrà wípé kí Ọlọ́run má yẹ kó kó àgbákò ní ayé ẹ̀, ní gbogbo ìgbà tí ẹ̀dá bá ń gbàdúrà pé Ọlọ́run ò ṣàánú o, má yẹ kóun kàgbákò, má yẹ kóun ṣìṣe o, má yẹ kóun rí dààmú o, kó máa gbàdúrà pé Ọlọ́run o, má jẹ́ kóun ṣe Yorùbá. Kò dẹ̀ ń gbé kíní sí 7, dẹ̀ ń padà sí 6. Peter Giringo, Ọlọ́run ṣàánú fún mi. July 7th la wà náà, ó dẹ̀ á ń bọ́ sí 6 lẹ́ẹ̀mẹwàá. Tí wọ́n bá ń ṣe àdúrà láyé ẹ̀ pé Ọlọ́run yẹ kóun kó àgbákò, kó má dààmú, kó má fòrò, kó má fìtínà, kó máa gbàdúrà wípé Ọlọ́run o, má jẹ́ kí òun ṣe ìran Yorùbá. Even àwọn bìrìtìkó tó dà wá pọ̀, wọ́n máa ń kọ iyán Yorùbá, wọ́n máa ń fi ewé bò ni. Yorùbá, a lè máa bára wa jà, ká máa géra wa jẹ o, ṣùgbọ́n tó bá di wípé ó di woro sí woro, ó di kọ̀rọ̀ sí kọ̀rọ̀, ó ń lórin kan ṣe wá pé a ó ṣòro ilé wa, lálájọ bí fi ìlẹ́nu níbẹ̀ o, jọ̀rẹ́ kò rí kò sùn lọ,
Peter Obi tó bá lè ṣàtúnṣe kò mú reverse. Ìwọ kọ́ ló máa speak pé kí Tinubu bọ́lẹ̀. Ó sọ pé ó lọ sí ọ̀dọ̀ Gomina Seyi Makinde lọ́yọ̀ state. Ẹ lọ sọ̀rọ̀ nípa insecurity tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ state. Ó ní Gomina Ọ̀yọ́ state wá sọ. You said the meeting lasted over 2 hours. So nínú over 2 hours meeting yẹn, discussion ìwọ àti Seyi Makinde nìkan ni wípé Tinubu ò tí ì pe Seyi Makinde lórí fóònù. Nǹkan tí Peter Obi wá sọ fún wa nìyẹn o. Ó ní Tinubu, ó ní Seyi Makinde sọ wípé Tinubu ò tí ì pe òun lórí fóònù. Peter Obi, Mr. Giringori, kò funny. Kò funny. Ẹni tí ó bá wù yẹ ká rẹ ká san ká lẹ́kú dédé àsìkò yìí. According to the time tí ṣó yìí bá bá yín, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa. Ètò Yorùbáwùyí. Peter Obi ní kí Tinubu kó lọ resign. Ó ní kó lọ rọ́kúnlé. Ó ní Tinubu ṣe kó ní kò rí ṣe, ó ní kó lọ resign. Ìyá. And Peter Obi dẹ̀ ṣe mí. Peter Obi, you are too desperate. You are too desperate for power. And tí you are too desperate for power, ẹ má fi ẹnìyẹn sí power. Because desperation yẹn ò ní jẹ́ kó ní conscience. You are too desperate. You talk too much. You lie too much. As a man, me will be a grown-up man then, yeah? As a grown-up man, you're not supposed to talk too much. For you to say, Tinubu kó resign. How now, Peter Obi? This is Yoruba land. We are trying our best, our possible best, as Yoruba people. Láti make sure wípé insecurity tó gba gbogbo ilẹ̀ Haúsá kan, tó mú part of Igbo land, tó gbà kan, kó má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. We are trying our possible best. Àwa tá ń sọ̀rọ̀ lórí internet Yorùbáwùyí mi ìsún mi wò. Kò ń ṣe torí nǹkan méjì torí ilẹ̀ Yorùbá mi ni. Yorùbá mi. Torí Yorùbá ni mí, ìran Yorùbá ni mí. Ìran aládé. Ìran tí gbogbo àgbáyé máa ń gúnyán wa máa ń fewé bò ni. Peter Obi. Ẹ tó máa dáṣọ fún ni tọrùn ẹ̀ la máa wò. If you will tell us what we will do in Yoruba land, I'm going to show you guys a video here. Please share this video to Peter Obi and his likes. Let them see this video. Peter Obi should go and settle this first. Then I'm also sọ́dọ̀ àwọn Fúlàní tí wọ́n competition sí Seyi Makinde. Seyi Makinde, ẹ má jẹ́ alábọ̀dé ńlẹ̀ Yorùbá o. Please, Seyi Makinde, ẹ má jẹ́ alábọ̀dé fún ilẹ̀ Yorùbá. Wọ́n máa sọ wípé ọmọ náà máa ń rán síná. Tó bá fẹ́ ṣe anything fún wọn nílẹ̀ Yorùbá, wọ́n ní Yorùbá náà máa ń lò fún Yorùbá láti bá Yorùbá jà. Gomina Seyi Makinde, ẹ má jẹ́ alábọ̀dé fún ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí wọ́n sọ wípé Ọ̀yọ́ tún dé, Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀, Ọ̀yọ́ náà gbogbo ẹ̀ ti máa ń ṣẹlẹ̀. Ẹnu ń kùn yín jù ní Ọ̀yọ́ yẹn, ẹnu ń kùn Ọ̀yọ́ jù. Ẹnu ó ń kùn Ọ̀yọ́ púpọ̀ jù. People talk a lot about Ọ̀yọ́ state. Nípa àbọ̀dè. Ẹ jẹ́ kó mọ lórí tí Gomina Seyi Makinde àti pé ẹnu ń kùn yín púpọ̀ sà. Gomina Engineer Olúṣèyí Makinde, ẹnu ń kùn yín gan. Yorùbá ń fi ẹnu kùn yín. Àánú bí tọ́rọ̀ òde dúró yìí nísìn. Ṣé rí Ọlọ́run ló máa ń tò kò kì í ṣèyàn. Ṣé rí máa tí wọ́n ń pè ní Sunday Igboho yẹn, máa tó kọlà yẹn. Ẹ jẹ́ kí n gbé picture ẹ̀ wá nù. Máa kọ báyìí, ẹ mọ máa yẹn. Tí wọ́n ń pè ní Sunday Igboho, ó kọlà báyìí. Ẹ kí n gbé picture wá fún yín kẹ́lẹ́ báyìí. Fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀, ẹ kí n show ẹ̀ fún yín. O lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi, ṣé dá mọ̀? Ṣé mọ máa yìí? Ẹ mọ̀ kí lorúkọ ẹ̀? Orúkọ tẹ́yìn bá fẹ́ tẹ́tẹ́ bá mọ̀ sí ẹ bá mi pè lórúkọ yẹn. Èmi máa ń pè ní Májàsọ́lá Àtìyà, Àdìsá Àtìyà, ọmọ aládùnkùn Tìyà. Gomina Seyi Makinde, Májàsọ́lá Àtìyà lẹ́yìn náà mọ̀ sí Ìgbòho ìṣà Májàsọ́lá Àtìyà.
Gomina Seyi Makinde ṣe ọ̀gbẹ́ni tẹ́ ń wò yìí bàbá ń ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ń ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn orúmọlẹ̀ ilẹ̀ Yorùbá ń ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí fẹ́ńsà tó bá larí mọ́ tírélà fẹ́ńsà ló máa bàjẹ́ o tí tírélà bá tún wá larí mọ́ fẹ́ńsà èwo ló máa bàjẹ́ náà méjì ṣẹ́ni tẹ́ ń wò yìí Elédùmarè ń ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò dẹ̀ ní padà lẹ́yìn ẹ̀ láyéláyé àwọn Fúlàní wọn competition wọn gbé wá fún yín mo rí fídíò tẹ́yìn náà fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká tó lọ sọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàyẹ̀ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa Àtàkànbí ọmọ olódòdẹ Tinubu ìlú ilé lóòótọ́ ìpànìyàn ń jà lọ́tún lósì ariwo pa wọ́n o wọ́n jí wọn gbé o wọ́n ṣe gbá o wọ́n ṣàwo ó wà lọ́tún lósì. But Peter Obi, you are too desperate. Ara ni ẹ́ jù. Ara ìdé ipò yẹn ó dàbẹ̀ ni pé ó mú okùn ẹ̀mí ẹ̀ dání ni. Presidency Nigeria ó mú okùn ẹ̀mí Peter Obi dání, Levi àti kidney. Ó wà ní Aso Rock, ó fẹ́ lọ gbà ń bẹ̀. Peter Obi, liver and kidney is in Aso Rock. So he's too desperate to go there. Before, let me show you first. This is Peter Obi. Orire kidnapping. I'm shocked. Tinubu hasn't called Makinde Peter Obi. Peter Obi, get out. Peter Obi, get out. Get out of here. Get out, Peter Obi. Thank you, sir. Hello, gbẹnu ajá ẹbọ mi. Ta ló gbé ẹnu ajá Peter Obi sínú ìgbẹ́? Ta ló pè ẹ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá? Bàbá mi Ọlọ́run bá mi kẹ́ mi mọ̀ kó máa sọ eléyìí tí mo ti ń sọ lórí péèjì yìí. Tó bá sọ fún bàbá mi wípé ìwà tẹnìkan ń jà ẹ kí ń kíra yín. Á béèrè lọ́wọ́ á ní kí ló dé tó bá ní àkókò kí ń kí mi nì. Bàbá mi á ní kí ló dé tí wọ́n ò kí. Ìgbà tó wọn ò kí ẹ kí ló dé tí wọ́n ò kí. Òun mọ̀ kò kí ẹ. If Tinubu did not call Seyi Makinde about the Orire kidnapping, why tí Seyi Makinde ò pè Tinubu? Wọn kì í ta àgbà lọ́jà, wọ́n máa fi ń rẹ ọmọdé jẹ ni. Azumi o, but I don't know bóyá pé ra wọn. Tí wọ́n wá gbé ẹnu ẹ̀ wá síbẹ̀. Azumi pé Tinubu ò pè Seyi Makinde, why tí Seyi Makinde ò pè Tinubu? Ìyẹn ló wá tẹ́lẹ̀ gbá, ló tẹ́lẹ̀ wọ́, ẹ̀ ń pe press release, lẹ́ ń tweet lé lórí. Obi, Yoruba land is not where you will gain more gullible followers. Not in Yoruba land. If 1% of Yoruba people if people are following you from Yoruba land, there might be 1% of Yoruba people who might follow it. And at this certain stage, Yoruba, this is who we are. Èmi bá ṣe wà nísìn, èmi àtàwọn tá jọ jẹ́ àwọn tí wọ́n like mi tí wọ́n wo show yìí. Ọlọ́run má jẹ́ ká rábú pé kíní kan ṣe ọ̀tá mi níbí nísìn. Àwọn náà wọ́n máa pè, kíní kan, this is Yorùbá, a lè bára wa jà. Ṣùgbọ́n àjàjà kákú. Peter Obi kidney ẹ tó wà ní Aso Rock àti liver ẹ tó wà ní Aso Rock tó fẹ́ lọ mú. Kó tó lọ mú, I'm going to quickly show you this video here. Let me see. Peter Obi. Farabalẹ̀. Killing people, I'm a Fulani. I will not be happy. Peter Obi, kidney Peter Obi wà ní Aso Rock. Ó fẹ́ lọ mú kidney. But before you go to Aso Rock to take your kidney, Peter Obi, listen to this. Fulanis are killing people. I'm a Fulani. I will not be happy to be seeing my own tribe, everybody calling on them that they are killing, they are killers. Peter Obi, àwọn tí wọ́n jẹ́ ọmọ Fulani ni wọ́n ń sọ̀rọ̀ yìí. In Nigeria, we have one common enemy. Ọ̀tá ẹyọ̀kan ni gbogbo wa ní Nigeria yẹn. Even I can say in Africa, generally in Africa, one common enemy ló ní kálukú ní. Tí wọ́n wọgbó, tí wọ́n pààyàn, tí wọ́n wọlé, tí wọ́n pààyàn, tí wọ́n wọkọ̀, tí wọ́n pààyàn. You don't want to face that because you are desperate. Your kidney, your liver, even your heart. Wọ́n ti ṣe surgery, wọ́n ti yọ ogbẹ́, wọ́n ti gbé sí Aso Rock. When this happened,
Good people of Oyo State. The last 20 hours have seen our dear state thrown into mourning as we lost their lives and properties in a blast that occurred at Bodija. As I stated in a brief release early this morning, preliminary investigations have traced this blast to the storage of explosives by illegal miners at a house on Dejo Oyelese Street, Bodija. Since yesterday, our security agencies, first responders, emergency services, and all other relevant agencies have been working diligently as they carry out search and rescue operations. Just this morning, another individual was recovered alive from the rubble. I want to assure, just like the emergency team members have validated, search and rescue operations will continue until all lives within the vicinity of the blast are accounted for. We are aware that aside from the immediate perimeter of the incident, people as far as 25 kilometers away may have been affected physically or psychologically. We have therefore put the Emergency Operations Center, which is being headed by Professor Temitope Alonge, to coordinate all search and rescue efforts. I would like to appeal to our people to remain calm as we do everything possible to provide succor to everyone concerned. There are numbers that have been provided to reach out to the Emergency Operations Center. I know the 615 is operational, but you have additional numbers: 0704 994 8057 and 0814 767 2009. If you have any information regarding any persons who may still be trapped within that perimeter, please call that number and we will respond to you. Also, let me use this opportunity to appeal to anyone still staying in any of the houses within 250 meters of Ground Zero to move out to government provided accommodation until we check the structural integrity of the buildings in this area. Well, at the same time, unscrupulous elements who may want to take advantage of this disaster to carry out any form of looting should be warned, because I've asked the security agencies to deal decisively with anyone trying to loot. So they've been placed on high alert to ensure that there is no breakdown of law and order. We will continue to provide regular updates regarding the actions we are taking through the Emergency Operations Center and our various feedback channels on and off social media. The further update we can provide at this time is that we have information regarding the company that was using that residence to store explosives. Rest assured that all that were involved directly and indirectly in bringing this tragedy upon us will be brought to book. Thank you, Seyi Makinde. Peter Obi, Mr. Giringori of Anambra State, tí art àti liver ẹ̀ wà ní Aso Rock, tó fẹ́ lọ gba art àti liver ẹ̀ kalẹ̀, tó jẹ́ wípé kó wá mú Yorùbá méjì kó forí wọn gbára wọn ló ṣe máa ráyè dé Aso Rock, which you have failed woefully. Peter Obi, ó ti fail. Nígbà tí kíní ìṣẹ̀lẹ̀ ní Ìbàdàn,
tó ní explosive ṣẹlẹ̀ tí Ṣèyí Mákindé sọ wípé àwọn tí wọ́n participate nínú kínní either directly or indirectly will be brought to book. Did Ṣèyí Mákindé call Tinubu or Tinubu call Ṣèyí Mákindé? Before 50 billion or 30 billion was paid from Tinubu to Ṣèyí Mákindé, where were you, Mr. Giringori of Anambra State? Mr. Giringori of Anambra State, when explosion ṣẹlẹ̀ ní Ibadan, and Ṣèyí Mákindé as ọmọ to Tinubu as baba, there are both Yoruba people. When they get connected, and 30 billion or 50 billion, according to them, was paid, how did they contacted themselves? How come? Báwo ni 30 billion or 50 billion ṣe dọ́wọ́ Ṣèyí Mákindé? If not for Fayose, ṣá máa gbọ́ anything. Báwo ni wọ́n ṣe get connected? Wọ́n fi fúnra wọn ní owó. So tẹ́ bá ti wá ń ṣe nǹkan fún yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, téèyàn bá ti wá ṣe mọ́, ẹni yẹn ti dìkà, ó ti di ẹni bí. Wọ́n jíyàn gbé lórí ire local government. Ìwọ wá bọ́ta ó ní your surprise ni wípé Tinubu ò pé Ṣèyí Mákindé kí Tinubu lọ resign. You shop wọ̀nyí Peter Obi. Ṣé na àwọn ìṣì you shop àbí òfògùn sẹ́nu wá sọ? Explosion Bódìjà, God bless you bàbá mi. Explosion tó ṣẹlẹ̀ ní Bódìjà. Báwo náà ṣe sọ 50 billion àbí 30 billion láàrin ara wọn? Were you there? Where were you? Giringori of Anambra. Ẹ bá mi tag ẹ. Peter Obi, Giringori of Anambra State. Mr. Desperado. Where were you when Tinubu gave Ṣèyí Mákindé 30 billion? Even though they were saying it's 50 billion. Where were you? If your heart, your liver, your kidney, even your eyes is in Aso Rock. Le dismantle Yorùbá o. Àmọ́ Yorùbá ni wá. Ìran kan ni wá. Ẹ̀yà kan ni wá. Ọ̀yọ́ people can live in Abẹ́òkúta. Abẹ́òkúta can live in Ogun State. Ogun can live in Lagos State. Anambra cannot buy land in Enugu. Enugu cannot buy land in Onitsha. Peter Obi, go and sit down one place. Olówó àbíjókòó sí Governor Ṣèyí Mákindé. Ẹ má yẹ kí wọ́n lò yín as tools against Tinubu o. Ẹ má yẹ kí wọ́n lò yín as tools against ilẹ̀ Yorùbá o. Ẹ má yẹ kí wọ́n lò yín gẹ́gẹ́ bí irinṣẹ́ burúkú against, because ọ̀rọ̀ Sunday Igboho sì à ń bọ̀ lórí ìyẹn náà. Máa gbé picture jáde, máa gbé petition jáde tí wọ́n kọ sí Ṣèyí Mákindé against Sunday Igboho. Àwọn Fúlàní. Ṣèyí Mákindé ní ketéjì sọ́fìn. Ọlá ketéjì sọ́fìn. Tójú ò bá ti kété, ẹ ṣe jẹ́ kójú ti ọ̀fìn. Nígbà tí ṣe pé ẹ̀yin nìkan lè wà láàrin ìlú. Ṣèyí Mákindé, nígbà tí pé ẹ̀yin nìkan ní Yorùbá, ẹ̀yin nìkan lọ́mọ aládé tẹ wà láàrin ìlú, kì í ṣe ẹ̀yin nìkan. Ẹ má jẹ́ kí wọ́n fi yín kaskọ́ọ̀sì. Ṣèyí Mákindé, ẹ má yẹ kán lò yín as irinṣẹ́ burúkú against ilẹ̀ Yorùbá. Ṣèyí Mákindé, ẹ ṣe mẹ̀dọ̀. Tí kókó bá ń fẹ́ yín lẹ́fẹ̀ẹ́, a kì í jẹ orí ìmàdò. Bàbá wa jẹ orí ìmàdò wọn láwùjọ kóńdó la gbọ́dọ̀ lọ. Àwọn kan tiẹ̀ sọ wípé a lè lọ sáwùjọ kóńdó. Wọ́n ní ṣùgbọ́n tá a bá débẹ̀, wọ́n ní ká débẹ̀. Ká mọ̀ wọn ara ẹni, ó ní Yorùbá sọ. Example ọmọ Ìgbò kan fún yín ná. A ṣì lọ sọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá o. Ẹgbọ́n kan tí Fúlàní yẹn sọ wípé àwọn làwọn ń pa èèyàn. Ó ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ọmọ Fúlàní, olójú gan tì wọ́n wípé ìran òun ló ń pààyàn. Now I'm going to bring another Ọmọ Igbo for you. Igbo guy, there is this Yoruba proverb that I love so much. But before I say the proverb, let me greet my fellow Igbo people. Igbo bi Igbo ekele munu. Ya de kwara nwoke na ma, ya de kwara nwaanyị na mma. Chineke bụ onye kere n'igwe ka ewale na-ege nya ini n'aka nchawa n'aha Jesus. He say, the proverb goes thus: ìyàwó tá gbé lóṣù àgà tí ń fi yán malé yóò bá ń bẹ̀ lórúkọ ọmọ rẹ̀ ó máa jẹ́
òun rówó ní ìsìn o máa fi ta nǹkan mọ́lẹ̀ kó o ralẹ̀ pamọ́ torí pé ẹ̀yin Yorùbá tó máa ń pòwe máa sọ pé bóòní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ló jẹ́ kí babaláwo máa dá fọ́ ọrùn. àwa ni àárí mi lọ́la Ọlọ́run tó síbẹ̀ kò tí kú oúnjẹ àrò gbogbo bá sọ fún ọ ọjà kankan bòtí àti fiọ́lẹ̀ o torí pé ẹnìkan kì í fi dáa pahun bẹ́ẹ̀ sì ni àyè fi máa pàgbín ṣùgbọ́n má gbàgbé pé ìyàwó tá a gbé lóṣù àgà tí ń fi yán mọ́lé yóò bá ń bẹ̀. Gọ́vnà Seyi Makinde òwe tí ọmọ Ìgbò yìí pa ẹ̀yin ló bá wí. Ìyàwó tá a fẹ́ lóṣù àgà tí ń fi yán mọ́lé yóò bá ń bẹ̀ lórúkọ ọmọ ẹ̀ ọmọ jẹ́. Ẹ̀yin lè wá ń bẹ̀ lẹ́ni o. Ẹ̀yin lẹ ń ṣèjọba lẹ́ni. Tí bàbá wa gbara yín wọlé Yorùbá, tí Fúlàní gbara yín wọlé Yorùbá in a negative way. Ìyàwó tá a fẹ́ lóṣù àgà ni o tó ń fi yán mọ́lé yóò bá ń bẹ̀ lórúkọ mi máa jẹ́. Yorùbá ò tẹ̀ kí ń gbàgbé nǹkan. Yorùbá máa ń yá oríkì òwu. Wọ́n máa ní òwu ò kí ń rọ́rọ́ àwí ìmẹ́nu kúrò ní tòwu. Yorùbá burú débi wípé tí wọ́n bá nífẹ̀ẹ́ èèyàn lọ́wọ́ ìwọ tó bá gbé ẹnu sónítọ̀hún tó bá against ẹ̀ Yorùbá lè bà tiẹ̀ jẹ́. Ẹ wo ohun tó rọra ṣẹlẹ̀ láàrin Gani Adams àti Sunday Igboho níjọ́wọ́. Ṣé mo pé mo bọ́ta mo ṣe ṣọ́fà àwọn Gani Adams mo ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ṣe mẹ̀dọ̀ Ọlọ́run ń gbà fún Sunday Igboho lọ́wọ́lọ́wọ́. Ìfẹ́ Sunday Igboho ó intoxicate àwọn Yorùbá lọ́wọ́lọ́wọ́. Mo ní tẹ́ ń fà yìí agbára yín ò ní ká. As of today mo ṣe fíṣọ yẹn ṣó ti dòṣù kan ó ti ju ọ̀sẹ̀ kan lọ. Ṣé agbára àwọn ọmọ Gani Adams ṣó ká àyè àwọn tí wọ́n ń bọ̀ tà fún Gani Adams lórí ọ̀rọ̀ Sunday Igboho? Tí Yorùbá bá nífẹ̀ẹ́ èèyàn lọ́wọ́lọ́wọ́ má kọ lọ nítọ̀hún o. Tó bá ti ń ṣàdúrà Ọlọ́run má jẹ́ kàgbákò, Ọlọ́run má jẹ́ ńlá burú, Ọlọ́run má fàbúrú ṣe mí, má fi dààmú kàn mí, má jẹ́ rí dààmú o. Má ṣe àdúrà pé Ọlọ́run má yẹ kó ṣe Yorùbá. Tó o bá ṣe ìran Yorùbá òun ò kí ń rọ́rọ́ àwí ìmẹ́nu kúrò ní tòwu. Yorùbá Seyi Makinde ẹ jẹ́ sọ ara yín. Kẹ́ lè sọ dáadáa. Orí àpèrè tẹwà yẹn kẹ́ lè bọ́lẹ̀ dáadáa. Ẹ jẹ́ ṣọ́ra yín. Wọ́n ní táláàmù ò bá lanu àtọ́gìrì ò bá lanu aláàmù ò ní wọbẹ̀. Peter Obi máa announce kí iṣẹ́ ìkí Tinubu bọ́lẹ̀ ọ̀dọ̀ yín ló wá. Tinubu ò pé Seyi Makinde látijọ́ tí òun surprise ó ṣọ́ọ̀kì òun pé Tinubu ò pé Seyi Makinde látijọ́ sí ọ̀rọ̀ kíní ti ṣẹlẹ̀ tí wọ́n ti pààyàn. Ẹ̀yin tèmi mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time show yìí bá bá yín. Tẹ́ bá ti ń wo orí show yìí ẹ máa bá mi like ètò yìí. Ẹ máa bá tẹ thumb up lórí show yìí. Ẹ máa bá because lẹ́nìí mo múra wá ni. Ẹ máa bá wa tẹ thumb up lórí show yìí, ẹ máa bá wa like show yìí. Olórúkọ jí o ti lọ kàbùkù níbi tó lọ ń jọ̀wọ́ mo wo fídíò yẹn mo wà lórí show yẹn o. Mo rí ẹ tó kàbùkù ń bẹ̀ o. Ẹ bá mi like ètò yìí. Because afẹ́ lọ sọ́dọ̀ ilé Sunday Adéyẹmọ Ìgbòho ṣànísìn. Ṣẹ́rí ìlú lè máa dà, wọ́n lè máa ṣeré. But bí ọ̀rọ̀ tí ẹ̀rùn ṣe ẹ̀rùn kí lórúkọ ẹ sọ ìyàwó Tinubu Rẹ̀mí Tinubu nípa àkàrà. Mo rí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa tí tó ń bu kinní kan ṣáwọn ọmọ tẹ́lẹ̀ tàkàrà ṣáwọn ọmọ tẹ́lẹ̀ ṣe kinní kan and I said it. Ẹni tí Peter for Africa ìyálákàrà tó ń tàkàrà lẹ́gbẹ̀ẹ́ títì tí Peter for Africa tó lọ ṣe ẹ̀hùn kínní níbẹ̀ tó bá bí ìyá ẹ̀ pọ̀ ọmọ mélòó ló ti wọ́n ní yunifásitì níbi àkàrà tó ń tà yẹn ìyá ẹ̀ máa lè sọ pé iye èèyàn báyìí ló ti oore báyìí èèyàn ti tàkàrà tó kọ́lé. Nigerians, you always attack the messenger and forget the message. Níbi ó ṣe ọ̀rọ̀ àkàrà kò ṣe ọ̀rọ̀ àkàrà tí Rẹ̀mí Tinubu sọ ẹ wo talent tó jáde lára àwọn ọmọ Nàìjíríà. Many of them wọ́n ṣe AI ara wọn níbi tí wọ́n ti ń ta àkàrà. That stone tí Rẹ̀mí Tinubu throw at them wọn ò lè park ẹ̀kọ́ fi kọ́ mansion. Ìwọ tó lè ṣe AI ibi tó ti ń ṣàtàkàrà wá ètò òjòkó pé AI yìí dẹ̀ máa mówó wá o jẹ́ máa pa àwọn ọ̀rọ̀ kan sí lábẹ́. Then you turn it to content. Ó ti lè ṣe AI kó ń tàkàrà
then ṣe sọ the content ṣé àìbí tẹ́nìkan ti ń lọ ìyàwó kan ó wá pàdé ẹnìkan ó wá love even àwọn tó máa wà lórí TikTok tó máa ń tú àṣírí ara wọn síta wàá ṣe àìyẹn ó ti ṣó Rẹ̀mí Tinubu ti gbé talent jáde lórí ẹ wàá ṣe àìyẹn wàá bring it out wàá build the mansion pẹ̀lú stones tí Rẹ̀mí Tinubu throw at you lọ sórí TikTok wàá náà tó ń tó àṣírí ara wọn wàá ọkọ àtìyàwó tó ń jà ṣé ní AI gbé sórí YouTube táwọn èèyàn bá enjoy it people will follow you you will make money wá sórí Facebook wá sórí YouTube wá láwọn tó ń bára wọn jà ẹ̀hún tí Láìdé àti Dẹ́rìnsọ́lá bá bára wọn jà change orúkọ yẹn sí Ògúndípẹ̀ àti ẹ̀hún Ismail change ẹ̀ make money ara ẹ̀rọ àkàrà ibẹ̀ ló ti make owó yẹn but because you want to attack the messenger they are not doing it right yes wọ́n kó mọ́tò fáwọn obìnrin kan wọ́n ní káwọn obìnrin kan máa lọ takara but strength táwọn èèyàn tó put láti fi fight Rẹ̀mí Tinubu after tẹ̀tí ṣetán sí tẹ̀tí attack Rẹ̀mí Tinubu àwọn olóṣèlú Nàìjíríà wọn ò ní wọ iná tí iná bá wà because I don't believe pé there is something called iná or àlùjànnà I don't believe in it tí iná bá wà àwọn olóṣèlú Nàìjíríà wọn ò ní wọ iná you know why wọ́n mọ̀ pé gbogbo ariwo tẹ̀ pa ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì and you are on serious fellow not all Nigerians not all the youths bó ṣe máa ń wò yín nìyẹn pé wọ́n máa tó dákẹ́ jàre ká máa kówó lọ àwọn kan máa embezzle owó lọ ti wọn ni now Rẹ̀mí Tinubu a máa lọ sọ́dọ̀ a máa lọ gbé gbogbo àwọn òrìṣà Èkó wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn ipò tó bá wọ́n lè ní o jẹ ti mari ipò tó bá dé ti fẹ́ Yorùbá ká jogún ẹ̀ a máa jogún yín ni a máa jogún gbogbo ipò tó wà lẹ́kọ̀ọ́ yìí. kí ni nǹkan tí Rẹ̀mí Tinubu sọ bí tó bad ìgbà tó sọ̀rọ̀ yìí náà people were ọ̀rọ̀ tó sọ yìí wọ́n ń gbé káàkiri àsìkò sí ìgbà tó sọ̀rọ̀ ìgbà tí ọ̀pẹ wà ní gọ́vnà ìsí wọ́n ń gbé káàkiri ọ̀nà máa jogún gbogbo Ìgbò tó wà lẹ́kọ̀ọ́ ni o ọ̀nà máa jogún wọn ṣọ́nà máa pa wọ́n máa jogún wọn ni wọ́n ní ẹ máa fẹ́ wa a máa fẹ́ yín ni ẹ tí Yorùbá nífẹ̀ẹ́ yín ò nífẹ̀ẹ́ a máa fẹ́ yín ni a máa jogún Yorùbá obìnrin tó bá fẹ́ Ìgbò ló máa jogún ẹ̀ because orúkọ Ìgbò ní ọmọ ẹ̀ máa jẹ́ Ìgbò obìnrin tó bá fẹ́ Yorùbá àwa la máa jogún ẹ̀ orúkọ wa ló máa jẹ́ but Peter Obi don't create hatred especially láàrin Yorùbá sí òtẹ̀lẹ̀ create hatred náà ó ń ṣàwàdà àwàdà ló ń ṣe Peter Obi àwàdà ó ní Peter Obi ń ṣe ẹ jẹ́ ká kó mẹ́ka sáré lọ sí ọ̀dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ti competition o wọ́n ní kó arrest Sunday Ìgbòho wèrèrè o wèrè tó bá ń gbọ́ wèrèrè àwọn ọmọ Fúlàní wọ́n ti competition sí Ṣèyí Mákindé wọ́n ní kó jọ kó bá wọn arrest olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkún ṣé èèyàn wa ṣe fọwọ́ sí ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá mò ń béèrè lọ́wọ́ yìí kí tó gbé wá fún yín ṣé ẹ bá wa fọwọ́ sí wọ́n ní kí Ṣèyí Mákindé kí ló dé tẹ́ bá wa tán pọ̀ lórí show ó dàbí pé àwọn ọmọ Fúlàní náà ń wò wá àwọn ọmọ Fúlàní àwọn ni wọ́n ń wò wá wọ́n ní kí Ṣèyí Mákindé báwọn arrest olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mi Òòṣà ọmọ Aládìkún ṣé ẹ lọ́wọ́ sí wọ́n ní kí Ṣèyí Mákindé kó bá wọn arrest Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ti competition but time tá a máa fi wà yẹ ẹ bá wa power tap lórí show yìí we have over 300 people watching but 77 ní thumb up tó wà lórí show yìí ẹ bá wa tẹ thumb up lórí show yìí ká fi yẹn polówó.
ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n ní kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ẹ ti kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹ́wọ̀ àti ẹrù ń sọ̀rọ̀ lára. Body Talk Ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Body Talk ó lọ fà gan o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Body Talk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. fashion tó gbé fashion pọ̀ yín tẹ́ bá ń wò ẹ bá mi kàn sí iléeṣẹ́ Body Talk ẹ jọ̀ọ́ ẹ bá mi ẹ follow wọn lórí TikTok @elegantjoy26 @Body Talks ẹ bá mi follow wọn number wọn is +447 587 728 824 +447 587 728 824 àwọn Body Talk ẹ fẹ́ ra aṣọ ni ẹ̀gbà ní gèlè ní ẹ̀ṣọ́ ọwọ́ ẹ̀ṣọ́ ọrùn bàtà léèsì alára àtúntà ẹ lè kàn sí wọn lórí iléeṣẹ́ wọn wọ́n wà ní UK wọ́n tún wà ní Nàìjíríà tẹ́ bá fẹ́ kí wọ́n máa supply yín kẹ́ máa tún tà ẹ kàn sí wọn ẹ̀tẹ̀ wà Nàìjíríà ẹ yé bèrè 2K káàkiri ẹ ṣiṣẹ́ ẹ má bẹ̀rẹ̀ àṣàyà mi wọ́n ní they can ask for money ẹ má beg fowó ẹ kàn sí iléeṣẹ́ Elegant Joy Body Talk Accessories ẹ kàn sí wọn ẹ follow wọn lórí TikTok lórí Instagram wọ́n post àwọn ọjà wọn ẹ patronize wọn make money ẹ make owó nọ́mbà wọn lẹ ń wò yẹn ẹ pè wọn lórí WhatsApp ẹ wà ní UK ní wà ní America they deliver worldwide and you will love their this thing ẹ máa love àwọn nǹkan tí wọ́n bá gbé wá fún yín now àwọn ọmọ Fúlàní competition wọ́n ní kí wọ́n bá wọn arrest Sunday Adéyẹmọ Ìgbòho ṣá let me quickly go there kí n máa kà fún yín máa gbé petition yẹn jáde mò ń bọ̀. Ogun máa jà o Ṣèyí Mákindé ẹjẹ́ be careful ẹ̀yin èní kẹtẹ́jì sọ́fìn ọ̀la kẹtẹ́jì sọ́fìn tójú ò bá ti kẹtẹ́ sójú ò ti ọ̀fìn ni na only you waka kọ́ na only you every day Ṣèyí Mákindé o Ṣèyí Mákindé ètò Ọlọ́run ó jẹ́ ẹ̀sọ̀ dáadáa o tẹ́ bá wà kẹsọ̀ dáadáa Ọlọ́run á jẹ́ kẹsọ̀ dáadáa bó táwọn Fúlàní bá fẹ́ lò ìfúnlẹ̀ Yorùbá tọ̀ àwa ò ní ṣépè àní súre ṣùgbọ́n ẹnu wa ò ní gbòfò bó jẹ́ pé bó jẹ́ àdúrà bó jẹ́ ẹ̀kọ́ máa fi ránṣẹ́ sí yín let me quickly go to the ẹ fún mi ní ìṣẹ́jú kan ìjọ fẹ́ lọ sí orí ẹ bá mi kàn sí Body Talk yóò Body Talk yóò okay I have it here. Mayeti Allah máa gbé wá fún yín bùkún sáré kà fún yín ni o Association of Nigeria Mayeti Allah Cattle Breeders Association of Nigeria mark ban Oyo State dated 25th of June 2026. His Excellency Engineer Oluseyi Abiodun Makinde FNSE Executive Governor Oyo State Governor Office Secretariat Agodi Ibadan. Your Excellency, sir, petition, complaint
against threat of illegal quit notice and the request for intervention of preserved peace in Igboho Kingdom and state at large. I humbly greet Your Excellency and pray that Almighty Allah continue to grant you wisdom, strength, and the success as you pilot the affair of our dear Oyo State. Fulani, their dear Oyo State. I'm going to bring it out. But Mumbo, I wish to respectfully bring to Your Excellency attention a development threatening the long-standing peaceful coexistence between Fulani settlers and our host communities in Igboho Kingdom. Meeting at the Palace of Kabiyesi, Igboho, Saturday, 20th June 2026, as the invitation of the Palace of Kabiyesi of Igboho Kingdom, I and other Fulani stakeholders attended a peace meeting at the palace despite his ill health. I honor the invitation because of my commitment to peace. Màá gbé picture ènìyàn náà jáde fún yín, mo kàn fẹ́ sáré kà fún yín díẹ̀. Let me bring it out for you guys. Mo ti kà mí fẹ́ máa ṣá yín mọ́ kínní for long. Petition yẹn ní tí wọ́n kọ sí olóyè Sunday Adé sí Seyi Makinde nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Petition tí wọ́n kọ ní. I'm going to summarize it for you because mo pé máa fẹ́ contribute sí. Ṣé àbí kí n kà tán ni? Ṣé kí n kà tán àbí kí n summarize it because èmi ti kà, I've gone through it. Petition yẹn ní. Ṣé ká kà tán? And if you want the petition, I can send it to you. If you want the petition, contact me, I will send it to you. But first page of the petition ni tí àwọn MACBAN, àwọn Mayetti Allah Cattle Settlers Breeders Association of Nigeria, MACBAN ní Ọ̀yọ́ State, tí wọ́n kọ against olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, tí wọ́n fi ránṣẹ́ sí Seyi Makinde. Ṣé kí n kà tán àbí kí his name and picture? All right, I'm going to do that quickly. This is the man, olórí wọn ní Ọ̀yọ́ State, tó kọ petition against Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Wọ́n ní Sunday Ìgbòho ní fún àwọn ní quit notice. Wọ́n láwọn ò dẹ̀ ní gbà. Àwọn ò ní faramọ́. Wọ́n ló accuse àwọn wrongly. Gbogbo wa la rí fídíò tí wọ́n ṣe ní Ìgbòho àbí àárí. Ṣé a rí fídíò tó lóyè Sunday Ìgbòho lọ fi bá wọn bẹ̀? And he was even telling them pé òun ò bá ti jà wá. Ní ẹ má gba àrìnwó, ẹ má live peacefully. Ẹ kúrò nínú igbó, ẹ wá gbé àárín ìgboro. Yorùbá ní ìjàkùmọ̀ òkìrìn di ọ̀sán, ẹni tá a bí ire òkìrìn ru. Àdìsá ní ẹ kúrò nínú igbó, ẹ máa bọ̀ wá gbé àárín ìlú. Ẹ nínú igbó lẹ fẹ́ gbé, àṣà ọ̀nà àwọn. Òkùnkùn ọmẹ́ni ọ̀wọ̀. Ṣé wọ́n ń jíyàn gbé nílẹ̀ Yorùbá àbí wọn ò jíyàn gbé? Ṣé wọ́n kọ́ àwọn ọmọ wa látijọ́ ìwọgbó àbí wọn kó wọn wọgbó? Ṣé wọ́n bẹ́ orí tíṣà àbí wọn ò bẹ́ orí tíṣà? We all saw that video circulating online where Sunday Igboho was even pleading with them. Ìkan tó ń pè tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ para àwọn òun ò gbádùn, ara àwọn ò yá, orí ẹ̀hún o, orí ń fọ́ òun o, òun ti fẹ́ kú o, òun ti fẹ́ sọnù o, òun ti fẹ́ dànù o. And Sunday Igboho was telling them wípé Fúlàní tó ń ta góró, tó ń da màálù, tó ń ṣe gbá, tó ń ṣàwọn, tó ń ṣe bísínẹ́sì tiẹ̀, ó ní àní wàhálà pẹ̀lú ẹ̀. We don't have problem with that kind of Fúlàní. Fúlàní tó ń jí wa gbé, tó ń bá àwọn èèyàn wa sùn. Ẹ ṣáà rí fídíò tí mo fẹ́ yẹ̀yàn lánàá bí wọ́n ṣe ń pàpà sùn bí ọmọbìnrin yẹn tó fọmọ lẹ́yìn lọ́wọ́. Wọ́n ní Fúlàní yẹn la àfẹ́ lórí ilẹ̀ wa sẹ́. Àdìsá ń pariwo pé àláàbà yín gbé. Àwọn bàbá wa ti gbà yín mọ́ra. Ẹ ti dó ìtòyẹ kẹ́ ẹ dóná àwọn Yorùbá. Wọ́n ti bímọ fún yín. Ẹ ti wà, ẹ ti sẹ́tù síbẹ̀. Aláàgbé yín sẹ̀. Sunday Igboho pariwo pé Fúlàní tó dúró sínú igbó ni kó kúrò nínú igbó wa. Nígbà tí wọ́n lọ sí odò Ọ̀yọ́ páàkì, ṣáàrin ìlú náà wọ̀. Àwọn fídíò tẹ́ ń rí, ṣé àárín ìlú làwọn Sunday Adéyẹmọ àti irú ẹkùn wọ̀? Àbí inú igbó eléwà
wá láyà bí ṣe wò bí kí n tẹ̀ ní kò lórí ni ó wá láyà ó ń competition Yorùbá máa dáràn gíríngorì Peter Obi òun sọ̀rọ̀ Fúlàní náà ń sọ̀rọ̀ ṣé dandan ni pé by fire by force ni pé kẹ mix pọ̀ mọ́ Yorùbá problem tí mo ní pẹ̀lú yín nìyẹn. Is it by force for you guys láti mix mọ́ Yorùbá? Go back to ìjọba nílùú abẹ́rẹ́ nílùú ni ibo la pípọ̀ yìí ti wá torí please ibo la pípọ̀ yìí ti wá nílùú jọ́lọ́wọ́ níbi tó dá yín sí ni. Somebody should answer me. Jọ́lọ́wọ́ níbi tó dá àwọn pípọ̀ yìí sí ni. Ibo lọ́lọ́run dá yín sí. Ibo ni Ọlọ́run ọba dá yín sí. Go back to tọ́lọ́run dá yín sí. Báwo pé àti inú igbó lẹ fẹ́ gbé. Ibi tẹ́ tọ́lọ́run dá yín sí ṣé bẹ̀yẹn ò nínú igbó ni. If you want to live in inú igbó, ìlú tọ́lọ́run ọba dá yín sí ṣé ìlú yẹn ò ní inú igbó? Tí ìlú yẹn bá ní inú igbó, okay, go back to inú igbó ìlú yín. We don't want anybody in our forest. We don't want anybody. Come to the Igboro. Kí ni English Igboro? English. Come to Igboro. Come and live in Igboro with us. We are accommodating. Come into the Igboro and live. Kí ni ọ̀gbẹ́ni gbọ́ fún? Láì ṣe win. Àbí win ni. Ṣé Facebook ti lọ ni wọ́n ní Facebook release this program. Ṣé wọ́n ti ń gbé wa lọ lórí Facebook ni kó máa gbé lọ. Èpè ló ń jà wọn, I don't care. Ẹ tó bá lórí YouTube ẹ bá wa like ẹ, tó bá lórí TikTok náà ẹ bá wa power tap wọn náà wọ́n ti flag orí Facebook wa problem tí wọ́n nìyẹn. Ṣé ìwé ni yín ni wọ́n parọ́ kú? Ṣèyí Mákindé tó bá fẹ́ sọ dáadáa tó fẹ́ bọ́lẹ̀ Yorùbáwùyí lórúkọ mi o asọ̀rọ̀ ṣe ò kì í sọ̀rọ̀ dànù o. Èmi o psychologically Ṣèyí Mákindé ó dàbí ilẹ̀kùn tó ṣí sínú tó ṣí síta. Ìwọ ló látán ó ga tán sọ́dọ̀ Fúlàní sọ́dọ̀ ọmọ Ìgbò ni wọ́n ṣe wò pé yẹ káwọn máa gba òdù ẹ wọlé. People are now saying Ọ̀yọ́ again, Ọ̀yọ́ tún ti bẹ̀rẹ̀ o, Ọ̀yọ́ tún dé o, àwọn Ọ̀yọ́ ni o, Ọ̀yọ́ tún ti. Ọ̀yọ́ ṣé wò ní nǹkan míì inú pẹ̀lú yín? Ọ̀yọ́ ṣé kò sí nǹkan míì bẹ́ẹ̀ pẹ̀lú yín? The only solution ni pé kádà dúró Ọlọ́run ojú àwọn pípù yìí ó lé ojú kòkòrò wọn ilẹ̀ Yorùbá ló wà. Bàbá Fúlàní the Oyo State chairman of Mayetti Allah Cattle Breeder Association of Nigeria Mark Ban Alhaji Ibrahim Jiji orúkọ ènìyàn o ẹjẹ òjijì. The Oyo State chairman of Mayetti Allah the Oyo State chairman Mayetti Allah Cattle Breeders Association of Nigeria Mark Ban Alhaji Ibrahim Jiji has appealed to the federal and the Oyo State government to arrest Yoruba activists Chief Sunday Adeyemo aka Sunday Igboho for alleged assault on Seki Fulani of Oyo State, Alhaji Saliu Abdulkadiri. In a chat with newsmen in Ibadan on Sunday, Gidi said many of MACBAN members in the state are now living in fear, with many already fleeing their homes for safety. Ẹgbà wá ogún dé o. Chairman Mayetti Allah Oyo State ó ní kí Tinubu àti Ṣèyí Mákindé kí wọ́n lọ arrest Sunday Igboho ogún dé o. Ó láwọn àwọn Fúlàní tí wọ́n wà l'Ọ̀yọ́ State ó ní wọ́n ti ń kẹ́rù wọn ó ní wọ́n ti ń sálọ torí ọmọ Adéyẹmọ. Àtàwọn now. Kí ló ń sá lọ? Only they have been living, they are fleeing. That's in one jack kúrò ní Ọ̀yọ́ State. Kí how? Ẹ jọ̀ọ́ tó yọ tó bá understand ìdí tí wọ́n fi ń sá lọ. Ẹ bá mi kọ sí comment section. Mi rí comment ẹ̀yin èèyàn. Àsáò náà. Ṣé
Ìgbòho gbé máàsì wọ̀ ni. Ẹjọ́ kí ló tó fi ń sá lọ? Wọ́n ní wọ́n ti ń sá lọ. Alhaji Jíjí ó ní Sunday Igboho ó ní alleged assault on the Seki Fulani of Oyo State. Alhaji Saliu Abdulkadiri. Alhaji Saliu Abdulkadiri, please come out. Come and tell us the assault tí Sunday Igboho pass on you. Tí Sunday Igboho nù ẹni. Ṣé physical assault ni àbí spiritual assault? We need to know. Why are they running? Yakubu manage. You will feel like you want to die, but you will not die. Yakubu manage. You want to run. Okay, Bulen Salo. Salo. Why are they running? Èèyàn kan lọ́pọ̀ ìyá wọn ti dé ni. Kí ni òbí mi? Ẹ ti fàyàn bí méjì àbí mẹ́ta láyé kan pè wọlé. Èèyàn bí méjì mẹ́ta bá wa pè wọ́. Àwọn ètò tí ń pè. Mi mọ̀. Silent mo fi fóònù sí mi jẹ́ kẹ́ pa mí. Wọ́n máa pè mí dòwúdòwú ni. Please, why are they running? Why are they running? Why are the Fulani? Kò yé mi náà ni. Ẹ̀dẹ̀ ń bí mi tàbí ẹni kì. Àti ẹ̀ ń bẹ̀ lọ mi tàbí. Why tí wọ́n fi ń sá lọ? Sunday Igboho ni ẹ wá gbà àárín ìlú. Mo jẹ́rìí Seyi Makinde. Ẹ bá wa gbóhùn sókè sà. Mo Seyi Makinde ò ní dánwò. So, láti ràn yín létí kún ọ̀rọ̀ tí Tony Seyi Makinde, even irú ìgbà tán sọ pé kinní kan àbí bọ́ǹbù kan tó destroy ilé ní Ìbàdàn yẹn. So àwọn ìwádìí ẹ̀ kí ni wọ́n sọ pé ó fà á? Ṣé àwọn Fúlàní tí bóyá ibi tí wọ́n bá wọn tán kó wọn pamọ́ sí àti yanjú ẹ̀ ní ibi tí kinní yẹn tó ti dúró ní ọjọ́ yẹn kó tó ba ilé jẹ́, tí Tinubu fi fún Seyi Makinde ní 30 million àbí 50 bílíọ̀nù ni o, bílíọ̀nù ni bí kì í ṣe bílí ni o, bílí ni sá bílí. Oh, okay. So irú in tó ṣẹlẹ̀ nígbà yẹn tán bóyá nǹkan kan dún ní àbí kinní kan, ṣé ò yẹ ká tiẹ̀ get to the bottom of pé kí ló dún láàrin ìlú ní Bódìjà ní Ìbàdàn bẹ́ẹ̀ nígbà yẹn? So kí ni òun as a governor, kí ni wọ́n kó síbẹ̀ tó dún? Kì í ṣàfi pé bóyá military base níbẹ̀. So àwọn nǹkan tán dẹ̀ fi máa ń ṣe àwọn gbogbo wọ́n ń ṣe kinní gold mọ́ gbogbo nǹkan yìí náà. So ní àwọn nǹkan tí ó máa ń fa pé kí explosion ṣẹlẹ̀ yẹn. So ní àárín Ìbàdàn nínú Bódìjà ní Ìbàdàn ní Bódìjà state dẹni. Dẹ̀ kí ni Seyi Makinde fúnra ẹ̀ gan-an kí ló mọ̀ nípa ẹ̀ yàtọ̀ fún pé kí Tinubu gan tó fún lówó pé kó fi yanjú gbogbo problem yẹn? Ọ̀rọ̀ wáyé lórí gbogbo eléyìí mọ́. So gbogbo ọ̀rọ̀ wa ẹ wò ó súyàn. But kí gbogbo wa ká panupọ̀, gbogbo ká máa lọ síwájú lọ sẹ́yìn, kinní kan bóyá Seyi Makinde bóyá kinní kan bóyá ó mọ̀ ń pẹ́ àbí kò mọ̀ ń pẹ́. Kéèyàn pé àwọn èèyàn yìí ní nǹkan tí wọ́n jẹ́, so kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe, gbogbo ọkàn lè dákẹ́ kú ká kàn máa wò wọ́n ràn tán kálukú wọn kàn máa ṣe rádaràdà báyìí. So gbogbo irú Seyi Makinde yẹn sìn ó ti fi ojú hàn, ó mọ̀ pé òun ò lè ṣe president Nàìjíríà, ṣùgbọ́n àwọn alábọ̀dé yìí náà ni wọ́n ti lọ kìláyà, ó ti lọ kẹsẹ̀ bọ̀ wọ́n ní abẹ́. So àwọn dẹ̀ ti promise ẹ̀ máa ṣe fún Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀ nìyẹn. So irú àwọn èèyàn yìí kọ̀ọ̀kan bí èyí bàbá bí Arẹ́gbẹ́ṣọlá náà bí nǹkan kan bò náà pẹ̀lú Àtíkù àbí gbogbo wọn bẹ́ẹ̀ kan lákan, gbogbo àwọn tí wọ́n jẹ́ alábọ̀dé ilẹ̀ Yorùbá, ìyà tí ò kàn wá tí gbogbo wọn fi ń jẹ wá, tí gbogbo rádaràda tí àwọn bàbá wọn kálukú pè wọ́n lórúkọ tí wọ́n jẹ́, ṣùgbọ́n dandan ìdá Tinubu kàn tiẹ̀ wá dá kò dá o. Ó ní kí gbogbo wa ó so mọ́ǹsìn tó bá yẹ pé ó ní ó jẹ́ kí wọ́n pín Nàìjíríà, kí wọ́n pín. Kódà wọn ò bá sọ pé Tinubu pé wọ́n rí ibi tí wọ́n tó ti fún Ṣèyí ní appointment kan pé Ṣèyí wá lọ ń dá owó kan ná owó Central Bank. Àwọn tí ò yẹ gan ná owó Central Bank, ìgbà tí wọn ò ná owó yẹn
tí wọn ò kírètì kinní kankan kò sí èyí tó dé ọwọ́ wa ń bẹ àbí kinní kan gbogbo distraction yẹn kódà kí wọ́n rí i pé Tinubu gan ló pe ló ní kí rán Gbajabiamila lórí gbogbo ọ̀rọ̀ pé ẹnìkan wọ́n kírètì èyí tán ní kinní tán gbé jáde yẹn kí gbogbo wọn má listen sí ẹni propaganda ní ìsìn o kódà kí wọ́n bọ́ orí ọmọ tuntun nílé Tinubu pé ó gbé ọ̀sẹ̀ lé kò kàn wá ní ìsìn. irọ́ ẹ padà sẹ́yìn tó máa bá aburú tó confam lọ́wọ́ bàbá Tinubu à ń gbọ́ yín. ìyá mi ṣe rí gbogbo nǹkan tí wọ́n lè ṣe ọ̀rọ̀ gbogbo tí wọ́n máa gbé wá ń sìn àní lè gbé yẹ̀wò bóyá òótọ́ ni gbogbo ẹ wo irúgbà tí láti fi kún kó má jẹ́ pé bóyá mo fa ọ̀rọ̀ gùn ẹ wò gbà tí Awíkóńkó ní ayé ìgbà yẹn tó ní ẹnì tó ní òun ló lọ ṣe àkóbá olóyè Sunday Igboho bí mo ṣe jókòó nu létí mo sọ pẹ̀lú ìyàwó mi ni pé òkè tí Fúlàní lásán ló bá lọ sọ irú ọ̀rọ̀ yìí kó chẹ́ẹ̀kì ọ̀rọ̀ yìí wò láti pé bí mo ṣe jókòó ìsìn kí nǹkan jẹ́ tó rí pé mò ń bínú Tinubu pé òkè o Tinubu ti fẹ́ máa ràn wá lọ́wọ́ kí nǹkan wá gbé nǹkan kan síta ń sìn àbí pé kinní kan anything anybody bá gbọ́ kálukú náà wọ́n ti máa pariwo ẹ̀ síta so gbogbo anything tí wọ́n bá sọ nípa ẹ̀ ń sìn medicine after death ni kò sí nǹkan kan tí oore tán fẹ́ fi ṣe ju pé gbogbo ọ̀nà tó kọrí sí wọ́n fẹ́ bàjẹ́ kí a fi lè withdraw ní ẹ̀yìn ẹ̀ nígbà tí a bá kò lẹ́yìn ẹ̀ kan ni ó tún fẹ́ lọ bá wa jà ní àárín àwọn èèyàn yìí. ṣé ẹ̀yin rí báyìí pé Tinubu ń jà fún wa. ìyá mi ṣe rí gẹ́gẹ́ bí gbogbo tó ń ẹnìkan lè gbọ́ ẹnìkan bí gbogbo wa bí èmi àtẹ̀yìn àti gbogbo olóyè Sunday Igboho àbí kinní kan àti gbogbo àwọn Professor Akintoye tí a bá fẹ́ gbogbo ohun tó ń dánwò yìí ṣé a lè dánwò fún ni bó ṣe ń bẹ̀rù ara ẹ̀ bẹ́ẹ̀ náà ló sì tún bó ṣe ń bẹ̀rù ẹ̀mí ara ẹ̀ bẹ́ẹ̀ náà ló sì ti wà ń bẹ pẹ̀lú wọn gbogbo wa ẹ̀ náà táwọn pariwo bí ìyàwó abárányàwó wa ní oúnjẹ kó lọ rà wá tí ò bá ti tètè dé ń sìn náà Tinubu náà ni àbí pé kinní kan ẹ má jẹ́ àgbàgbé pé èèyàn bíi tiwa náà ni òun náà gbogbo ọ̀nà tó bá gbà struggle láti dé ipò ibi tí wọ́n ó ti jà kò síbi tí ẹnìkan dúró sí tí ó ti ṣẹ́rí padà pé ọ̀rọ̀ ara mi ti sú mi jẹ́ kí wọ́n á máa wo béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ni wọ́n nídìí ẹ má gbàgbé pé ó ń struggle pẹ̀lú ara rẹ̀ ó fẹ́ jẹ tó fẹ́ jẹ náà ló fẹ́ bá débẹ̀ bọ̀tí ẹkún ẹ̀ ní gbogbo wa ń sọ sí pé Tinubu ni ẹ wo ọ̀rọ̀ olóyè Sunday Igboho. bàbá wa 1 minute more sir 1 minute more sir. ṣe rí ọwọ́ tó ti ṣe pẹ̀lú olóyè Sunday Igboho yẹn ó ti fi pàrokò fún wa àdẹ kò lè máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ jẹ́ ìmí àtẹ̀yìn lábàjọ jókòó lórí tébù tá à ń bá wọn jẹun bẹ́ẹ̀ yẹn láti pé kó lè pádọ̀ olóyè Sunday Igboho yẹn ó ti fa létí gbogbo nǹkan tí gbogbo wọn tí wọ́n lè sọ pé òkè eléyìí kò sí táwọn ò ní ṣe fún ọ̀rọ̀ olóyè Igboho yẹn ọ̀rọ̀ kan tí mo bá yín sọ́njọ́ ni ó ti fi pa àrokò fún àwọn tí ó sọ ní ìsìn ẹ ṣe bàbá wa kátúgbé tọ̀ lọ́dọ̀ mi bàbá sí nǹkan tí ò bá tí àwọn èèyàn lọ́rùn òun náà lè sọ pé kò tẹ́ lọ́rùn ṣùgbọ́n lábẹ́nú ó tẹ́ lọ́rùn irú ọ̀rọ̀ olóyè Sunday Igboho yẹn tó jẹ́ pé personally tó lóyè ń sọ pé nǹkan kan láṣẹ tí tó fi lè bádàn rẹ̀ so ó ti fi pàrokò ń tá a bá lè ṣe òun kò bá sọ pé báwo lẹ ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ a máa ṣe lọ so òun ni ká dì mọ́. ẹ ṣeun gan adúpẹ́ sà ẹ̀yin èèyàn wa Seyi Makinde ẹ bá wa fa Seyi Makinde ní etí ẹ bá wa bá Seyi Makinde sọ̀rọ̀ níbi tó bá ti ń gbọ́ mo ń bọ̀ náà bá mi ṣe fẹ́ dá sétò ni fẹ́ bá mi sọ perfectly ẹ ló mú wa lórí ètò ṣe fẹ́ dá sétò ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ privately ok adé sọ́nsìn ṣé ó kò pọ̀. Fídíò kíni kò sí wàhálà tó bá ti pè é máa sọ fún ẹ̀yin tẹ́ ń pè elegant joy fún fóònù nọ́mbà tí mo gbé síta tó bá ti ń pè yàn màmí bá mi sọ fún wọn wípé ẹ̀yin ni elegant joy wọn bá mi send àwọn fídíò ẹ̀wọ̀n earring sí wọn ṣe ti gbọ́
àwọn fídíò aṣọ ta ní store ẹ bá mi send ẹ sí wọn kó patronize wa ẹni tó bá fẹ́ gba fídíò ẹni tí wọ́n ṣe kíní kan pè mí ẹ ṣeun gan ma yes ma. Èèyàn wa ẹ wá ń pè elegant joy tó pé fi ẹhùn kí ni wọn ló wà lórí àtẹ elegant joy ẹ bá mi pè wọn kẹ bá mi bá wọn rajà ní ẹ bá mi rajà lọ́wọ́ wọn ẹ bá mi rajà lọ́wọ́ elegant joy 2060 ẹ bá mi follow wọn lórí Instagram lórí TikTok aṣọ bàtà gbogbo ẹ̀ṣọ́ ara ọ̀dọ̀ wọn lẹ ti máa ríra kò dẹ̀ sí àní tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kò sí bójúbójú nóbì ṣeré kàǹbíà ẹ patronize wa pẹ́pẹ́ ọmọ Ìgbò ní sẹ́wọ̀n ẹ máa lọ patronize ọmọ Ìgbò patronize ọmọ Fúlàní Yorùbá máa gbé tomatoes kalẹ̀ máa ní tomato Fúlàní Yorùbá tomato Hausa la fẹ́ wọ́n jẹ́ poison yín díẹ̀díẹ̀ ẹ bá gbé sókè. Ọlọ́run Olódùmarè á ràn wá lọ́wọ́ á gbé wa gbogbo wa lékè. Àṣẹ Èdùmàrè. Àwọn ọ̀dàlẹ̀ Yorùbá Ọlọ́run á dojú ìjà kọ wọ́n. Àṣẹ àṣẹ. Ní ọ̀rọ̀ Ọ̀yọ́ àwọn tó dá àwọn alábọ̀dé wa pọ̀ jù. Ọ̀yọ́ yẹn ti fẹ́ sún mi báyìí. Abíọ́lá náà mo ní Abíọ́lá sọ́rí Akíntọ́lá nígbà ayé Awólọ́wọ̀ sẹ́ńtì ìlú wa. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ yìí náà ni kí ló dé. Mákindé yìí mo ti mọ̀ pé ọ̀ríjínà ọ̀dàlẹ̀ tó tó láyé mi ò rí rí ó ṣe máa ń ṣe mẹ́lú yẹn èmi ò dá òun náà ṣe máa ń sọ pé green snake under the green glass ni àwọn tó bá quiet ọlọ́run àjẹ́ ìgbé wa lédè wọn. Àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. ó fẹ́ gbà bọ̀dì fún ilẹ̀ Yorùbá torí pé ó fi àwọn ọmọ yẹn play politics torí president tó fẹ́ ṣe ṣùgbọ́n ti gbàgbé pé agbára Ọlọ́run di agbára gbogbo ọmọ lọ nílé ayé ẹnikẹ́ni tọ́lọ̀ ń dá wà nínú tó bí nínú obìnrin tó bá dojú ìjà kan Tinubu bó ṣe ń gbìyànjú pé kóun kó wa kúrò lóko ẹrú tó dojú ìjà kan Sunday Igboho tó ń gbìyànjú pé kóun kán má pa àwọn èèyàn mọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nìyẹn o kán má kidnap àwọn èèyàn mọ́ wo tá ń bá wọn sùn tá ń rèébù wọn tá ń ṣe gbogbo ẹ̀ ṣé nù ṣe yí Mákindé dùn sí gbogbo ẹ̀. Kò yé wa o. Àbí kò rí ni àbí kò gbọ́ ni àbí kò lè. Ẹ bá wa fi Sunday Igboho kọ́ṣẹ́ yí Mákindé lọ́rùn. Ọlọ́run tó ní ayé àti ọ̀run á dojú ìjà kan gbogbo ọ̀dàlẹ̀ Yorùbá tí ò fẹ́ kí Yorùbá ní sí. Níbikíbi tó bá wà tó fara pamọ́ tó ń fìyà jẹ àwọn innocent people tó ń dojú ìjà kan tó bá fẹ́ gbà wọ́n là torí political ambition wọn bó ti wù tó ṣe tó wọn ò lágbára jọ náà lọ ọba tó gbàgbára lọ́wọ́ Fáráò á gbàgbára lọ́wọ́ gbogbo ọba tó gbàgbára lọ́wọ́ Herod á gbàgbára lọ́wọ́ gbogbo ọba tó wá gbàgbára lọ́wọ́ Saul tó gbé Dáfídì lékè á gbàgbára lọ́wọ́ gbogbo àwọn ọ̀dàlẹ̀ Yorùbá tó ń tìlẹ̀ Yorùbá nísìnyí tó ń fi àwọn ọmọ Yorùbá láì fa àwọn ọmọ Yorùbá ta politics fún àwọn Fúlàní òbí tó ń ṣe ṣọ́ọ̀bì díẹ̀díẹ̀ yẹn òun ló fẹ́ ṣe president tó bá débi àárín ìtú tó fẹ́ pa ó máa láti àwọn Fúlàní náà. Bẹ́ẹ̀ ni òbí wo. ṣé ọpọlọ wọn kú ni kò yé mi o Ṣèyí Mákindé yìí mo ti rí mọ ọ̀ríjínà ọ̀dàlẹ̀ ayé wọn lọ́nà àdé ìgbàgbọ́ra lọ́wọ́. Àṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ma ẹ ṣeun máa mi. gbogbo ẹnikẹ́ni ni ìbáàjẹ́ gómìnà ìbáàjẹ́ sínétọ̀ ìbáàjẹ́ politician ìbáàjẹ́ gbogbo àwọn individual ni Ọlọ́run Olódùmarè àdójú ìjà kan wọn tí ò bá fẹ́ káwọn innocent Yorùbá nísìnyí. ẹ ṣeun gan mi. Àwọn macban wọn ò ní kí wọ́n lọ àrẹ́sì Gúnmi o. Àwọn macban wọn ò ní kí wọ́n lọ gbé Gúnmi wọn ò ní kí wọ́n lọ gbé àwọn Fúlàní tó ń fi tipátipá báwọn èèyàn wá sùn o wọ́n ní kí wọ́n lọ gbé Sunday Igboho. Wọ́n ní kí Tinubu àti Ṣèyí Mákindé pawọ́pọ̀ kọ́ lọ gbé ọmọ ìyá wọn Sunday Igboho dey play lẹ́wà ògún gbọ́ lókè tàbí tàdé yìí dey play tó ń jẹ́ Yorùbá a máa fi hàn yín ẹ bá wa gbóhùn sókè bàbá mi ẹ bá wa gbóhùn sókè sà. Yorùbá wuyì ẹ bá wa gbóhùn sókè sà. ní orúkọ Ọlọ́run wa ojú òní tì í. Àṣẹ Èdùmàrè. ẹni ṣètì. Àṣẹ o. àwọn ọmọ yín wọn á ṣe òkèrè lójú yín. Àṣẹ. ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí tí mo fẹ́ kẹ́ máa sọ nípa ní ọ̀rọ̀ Yorùbá bá ṣe máa break kẹ́rí ìyà tí àwọn òyìnbó tó fi jẹ wá tó fi wọ àwọn Fúlàní lára wọ́n fẹ́ pa wá pátápátá ni. Bẹ́ẹ̀ ni. ẹ sọ̀rọ̀ Yorùbá ní ẹ sọ̀rọ̀ South Africa lẹ́ẹ̀kan
Tinubu ti try kó àwọn kan wá sí ẹjọ́ ọ̀nà tí Yorùbá ò ní ṣe parun ní ká dúró ní ká máa sọ ká break Ọlọ́run má jẹ́ kí kó gba ẹ̀mí bàbá Tinubu president wa ó ti try ọjọ́ alẹ́ medicine tó ń ṣe ọjọ́ alẹ́ fún wa ẹni tí àwọn bàbá wa Awólọ́wọ̀ nígbà tó wọ̀ láyé kòkó nìkan ní Yorùbá sì gbéra nísìnyí àwọn wèrè wọ̀nyí wọ́n ti tó discover many things òun náà fi fẹ́ pa wá pátápátá bẹ́ẹ̀ni ẹjọ́ ìtẹ́lá láti pè máa sọ fún mi pé Mákindé ò jẹ ní nǹkan tó ń wà nínú oko yìí kí ni àǹfààní kọfí tó gbé jáde ní 428. ẹni ìtọ̀ṣẹ́ máa mute tàbí ká drop yín ẹni ìtọ̀ṣẹ́ máa mute lórí títọ̀ ká drop yín. ní Sunday Igboho tó ti sọ pé òun máa help oníkókó bẹ́ẹ̀ nítorí tó tún fẹ́ jẹ́ ní oṣù pé kọfí jáde àṣírí bẹ́ẹ̀ ní oṣù ni ò fẹ́ jẹ́ kó tú ẹ mọ nǹkan tó ti ń jẹ ó ń gbowó gba many things. ẹ ṣe bàbá wa ẹ ṣe ìyàwó tó bá ti bá a pè é máa bá a ṣe ní ìṣẹ́jú méjì pápápá bàbá wa nẹ́tíwọ̀kì yín ló lọ mi kọ́ ni mo drop yín nẹ́tíwọ̀kì yín lọ lóyè kí n kọ́ọ̀tì kí nìyẹn o ìta bá ti pè tí nọ́mbà yóò bá ti lọ máa kọ ẹlòmíì ẹ má bínú torí Ọlọ́run mid-seller ti pè yín o bàbá mid-seller. wọn ò ní kó àrẹ́sì Gúnmi o wọn ò ní kó àrẹ́sì ọmọ ìyá wọn tó pa èèyàn 14 níjọ́ Iléyá lẹ́yìn tó kí yídì tán wọ́n ní kí lóde tó pa èèyàn 14 ó lóun pa wọ́n for fun àwọn makban mayeti ala wọn ò ní kí wọ́n lọ àrẹ́sì ẹ o wọ́n ní kó lọ àrẹ́sì tó lè gbọ́ àbógun fẹ́ pa yín ni no azao now sógun fẹ́ bọ́ mi pa ṣé mi ò ní jèrè yìí ẹ fẹ́ kógun bá mi pa yín ni kọ́nà àrẹ́sì Sunday Igboho èwo ṣé ní tó kọlà bí tí ò kọlà ó dàpá ti ní Sunday Igboho mi ògún gbọ́ Sunday Igboho mi náà ń sọ kò kí ń ṣe Àdìsá ọmọ aládìkún kò ń ṣe Àdìsá àbí ṣẹ́sọ́dọ̀ Àdìsá náà ń sọ ni ṣé yìí pé àwọn alálẹ̀lẹ̀ Yorùbá wọ́n bá mi rán Ayọ́lá níṣẹ́ láì fún lówó mọ́tò pa mi pọnmi sí yín nínú no ṣé yìí pé Ayọ́lá fẹ́ pọnmi sí yín nínú ẹ̀yìn macban ṣé ẹ wọ́ wèrè ní àbẹ́ ẹ̀yà wèrè bá a gbọ́ sókè màámi. ẹ kúrẹ́ dé àsìkò yìí sá yẹ sá. gbogbo àdúrà tó dáa mo ṣe fún yín. ẹ ṣeun. mo ṣe fún yín náà wọn bá ìrántí ìran yín. àṣẹ Èdùmàrè. báwa gbọ́ ọmọ Yorùbá pátápátá. àṣẹ. gbogbo ìdápadà rẹ̀ ní aburú kọ́mọ yẹn tàwọn Fúlàní àtàwọn tí wọ́n ń bẹ lẹ́yìn wọn. àṣẹ kí la ṣe. ṣe ẹ rí ìgbàkejì ọ̀rẹ́ táwọn dúpẹ́ ni àti ló tu àdúrà ọlọ́gbà ọ̀dàrẹ́ lórí ìlú ẹ̀ táwọn dúpẹ́ ni náà pé Ọlọ́run fi ojú àwọn aṣègì hàn nù. bẹ́ẹ̀ni. báyọ̀ nǹkan bẹ́ẹ̀ Fúlàní ni ẹ mọ̀. tí ọba bẹ́ẹ̀ Fúlàní ni ẹ mọ̀. ọmọ àlèyàn tó tọ́pọ̀ ẹ ti kú ẹ mọ̀ tẹ̀lé Fúlàní tí ọmọ ìwà tí ń wù. ẹ wá rúbà tó mọ̀ tán wọ́n á sì kẹ́kẹ́ tán. ẹ òbí ṣe ń wọlé àwọn èèyàn náà ti ń wọlé àwọn tó ń tẹ̀lé wọn káàkiri ẹ tó àjọ mọ Yorùbá náà ní ń para wọn lábá wọn ọ̀pá Fúlàní láwo àwọn tó ti jẹ́ tán kan ń para lọ wọlé wọn yóò padà ṣẹ̀ṣẹ̀ kẹ́yìn kúrò lórí ìjọ tó wà ní yóò ṣubú kúrò níbi lórí ipò gọ́fúnà yóò ṣubú kúrò bẹ́ẹ̀ àwọn fíjọba dára yá owó akẹ́kẹ́ ń wà tó jẹ́ nǹkan gbogbo òlu tí wọ́n wà tó jẹ́ gbogbo kan òlu wọn nìkan gbẹ́sẹ̀ lé wọn wà tẹ́lẹ̀yìn kí n ṣe ẹgbẹ́ kan òbí tí ń tí sunkún àkiri lẹ́fọ̀n pé àwọn kìnnì wọn ò fẹ́ràn lẹ́yìn. òbí yẹn ò máa gbádùn sóbì gbádùn ni òbí Fúlàní ìdí Fúlàní wọn málákà kí gbogbo bẹ̀rù Fúlàní gbogbo wọn ẹgbẹ́ ọ̀sán kankan tó ran. Mr. Richard ẹ̀rọ mi ò tẹ̀yìn ló kàn lẹ́yìn ilé rẹ̀. ìtọ́kàn náà ni pé bó ṣe dórí oyè wọn bó ṣe jẹ́ kújẹ ọ̀rọ̀ náà ló kàn wọ́n wọ́n lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ ti ilẹ̀ Yorùbá. òbí tó ń bá mi ṣí ẹ ní òbí. ṣé wọn kó bá ní kó sí lọ olùkọ́ lọ sí ọkọ lọ máa ṣe orí ibi tí mo tánà ránṣẹ́ ta ló pè ẹ ti máa ń pérí olórí Sunday Igboho gbogbo wọn jẹ wọn tó pé tí ẹni bá forí sàpáta
máa ń fọ́ ni gbogbo wọ́n pàdánù ìgbésí ayé wọn. àṣẹ ẹ ṣe ń bàbá wa kàtúwé kọlẹ lónìí ẹ ṣe ká máa ṣe ní ìṣẹ́jú méjì. èrò yapa Mr. Macban Mr. Richard ẹgbọn ẹkúndéjì àsìkò yẹn jọ àyíntẹ wa lórí YouTube ṣé bá wa gbọ́ wọn lórí TikTok o. mi tí wò. ìyá mo sẹ́dẹ̀ sí nọ́mbà 2 ṣé mo pé aláṣírí òun dẹ́ka ṣírí òun tú. káṣírí aláṣírí àṣebí bá fẹ́ tú gbogbo ọ̀nà ló máa gbà blọọ̀kì ẹ̀. àjọyọ̀ tó bá wà ìpáwà àti blọọ̀kì ẹ̀ gbogbo ọ̀nà ni. kò dẹ̀ sí ọmọ àlè kò sí ọmọ ọkọ tó lè tapọ̀ ọmọ ọkọ láyé yìí ọmọ nìkan ló lè tapọ̀ ọmọ ọkọ. wow wọ́n fàájà ogun dé. torí ọmọ ọkọ ò fẹ́ kí lè bàbá òun tú rárá. kò bá jẹ́ bẹ́ẹ̀ náà mú kò fẹ́ kí bẹ́ẹ̀ tú o. bẹ́ẹ̀ni. lọ́ bá ń jẹ góòlù tó ń wá góòlù sínú àwọn fún wọn jẹ. bí kílé tú kílé bàjẹ́ kílé dàwó ni o. Gbogbo èmi nǹkan kan lèmi mọ̀. ẹ̀yin tẹ́ wà lórí YouTube ṣé ohun yẹn bọ́ sókè tẹ́ wà lórí Facebook ẹ bá wa kọ sí comment section o. kì í sọ́dọ̀ ìgbòho yẹn èèyàn kan ló rán wọn jẹ́ o. kábíyèsí. ìjọ ẹni ò bá ti bọ́ nínú ìdè July 4th 2021. ọmọ Yorùbá ń gbèjà ọmọ Yorùbá kó bá mú ọmọ Yorùbá. sọ ká ìmọ̀ ìpín nǹkan kan wà bẹ́ẹ̀ tí ò tí ì fi ọdún máa gbé o ó jẹ́ ọ̀hún fọ́ọ̀dì díẹ̀ díẹ̀ tí ọ̀hún fọ́ọ̀dì díẹ̀ díẹ̀ nígbà tó bá mọ ọ̀hún fọ́ọ̀dì tán ọmọ Yorùbá kan ọmọ làrílẹ̀ ní pẹ́jẹ́ bẹ́yàn ṣe rí lélẹ́yìí. wow. bẹ́ẹ̀ ni ẹ wo ìyá owó ìdáná pé wọn kàn wọn lò ṣe é tá ń bá lò pọ̀ nínú gbóyè. nígbà tí a ti sọ̀rọ̀ fún kọ́lẹ́kẹ́ sẹ́ni ẹ̀sìn mi nígbà tí a ti sẹ́kọ̀ọ́ bá lò pọ̀ mi sọ fẹ́ sẹ́ni ẹ̀ máa o lórí mi lè wo. mi lè wo tí bá wàrà mi ò lè balẹ̀ mi lè wo. ọ̀dà ẹ ṣeun. bó ṣe jẹ́ nìyẹn màá ṣe gan. ọkàn yín ti wà lórí TikTok sí wa ń bẹ̀. ṣé wọ́n bá mi di òbí ni àbí wọ́n bá mi ń ṣe àwọn Macban ṣé wọ́n bá mi ń ṣe yín ni àbí òbí Mr. Giringori ṣé wọ́n bá mi dì ẹ́ ni nílẹ̀ Yorùbá àṣà ọ̀nà ta ló tẹnu ajá ẹ̀ bọ mi ta ló pè ẹ́ sọ̀rọ̀ ẹ bá wa gbóhùn sókè ta ló pè ẹ́ sọ̀rọ̀. mo sọ̀rọ̀ kan fún yín mo ní mi ìmọ̀ bọ́lọ́run ṣe fẹ́ ṣe mo ní Tinubu ló máa jẹ́ the last president. àṣẹ o kókákú lọ́nù ẹ̀ àṣẹ fámìlì yín. ẹ jẹ́ ká máa wò ó lọ ẹ̀rí ohun tó máa ṣẹlẹ̀ kò tún ètò parí. Nàìjíríà mo dẹ̀ tún sọ̀rọ̀ kan fún yín jọkan mo ní Nàìjíríà ò ṣe nǹkan tá a lè fagídí pín a máa lọ sórí rántébù ní sẹ́rí parí lórí rántébù yẹn díẹ̀díẹ̀ àti ẹ̀ ti débẹ̀ tán ẹ ṣàjẹ́ káwa ṣe sùúrù ṣé wàá rí ẹ jẹ́ kí wọ́n padà sórí ọ̀rọ̀ òbí mi ò tiẹ̀ fẹ́ ká máa jẹ ọ̀rọ̀ òbí yẹn lẹ́nu rárá ẹ̀yin náà rí ẹ ti rí pé kò sí nǹkan lọ́pọlọ ẹ̀ báwọn pẹ́ẹ́sì bá béèrè question lọ́wọ́ ẹ̀ ọ̀tọ̀ ní tó máa bí ọ̀tọ̀ ní tó máa sọ bí ọ̀sán yìí kí lẹ fẹ́ máa sọ pa yẹn ṣé yẹn mọ ohun tó ń ṣe ṣá ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yẹn fílẹ̀ ẹ má jẹ́ ká tẹ máa rántí pé nìkan òbí anyway bóbí bá máa jẹ bóyá gbàtà bá pín á lọ ṣe ní south east ṣe mọ̀ south east wà á lọ ẹ̀ tí wọ́n ní south east gbogbo ọpọlọ tó ní á lọ lù fún wọn ní south east torí yẹn ò lọ́pọlọ tó lè tó kọ àwa Yorùbá débò máa jẹ president Nàìjíríà ìyẹn ló ṣe ní kẹjẹ ká gbé tóbi jùlẹ ṣé wàá lè jẹ́ ká wá sọ̀tọ̀ àwọn ọmọ ìyá tí a là ẹ má jẹ́ kí n parọ́ fún yín àwọn sẹ́ríkì yẹn ló ń gbára fáwọn kidnapper ẹ bá wò ó sẹ́ríkì Fúlàní ló ń gbára sọ̀rọ̀ ní Ìbàràpá tẹ́lẹ̀ tí Ìgbòho lọ lé dànù. tó lọ lé dànù. ransom tí wọ́n gbà lọ́wọ́ táwọn kidnapper gbà ń Jẹ̀bú Òde pálásì sẹ́ríkì mìyàtì àlà náà. wọ́n ti lọ gbà á. So táwọn mìíràn tí àlà bá ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kidnapping tí wọ́n ní wọ́n lé wọn wọ́n ṣe kíní kan ó yẹ kẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn. wọn ò ní lé àwọn Sunday Igboho lé àwọn wọn láwọn ń sá lọ wọn láwọn gbọ́ ọkọ̀ Sunday Igboho àwọn ń sá lọ kí wá ló dé ta ló lé yín. Sunday Igboho kẹ̀ṣẹ́ ẹ má jẹ́ kán tiẹ̀ máa sọ̀rọ̀ àwọn yẹn mọ́ Sunday Igboho wọn ló bí wọn ṣe sọ yẹn níjọ́ tó dúró síbẹ̀ tó bá wọn sọ̀rọ̀. wọ́n ní bó ṣe wá tó lọ́rọ̀ làwọn ń sá lọ. bí Sunday Igboho wà wájú ẹ̀ tó ń jọ ń sọ̀rọ̀ ìjọ yẹn òun ṣe sóbà ẹ jẹ́ ká wá sí ìyẹn lẹ̀ ṣe wá rí ohun tó ń ṣe ni pé wọ́n mọ̀ pé ṣe Mákindé mọ́lé owó lé Sunday Igboho náà ṣe lọ bá. Ṣèyí Mákindé máa wọlé Sunday Igboho mo dá òtún ẹ̀. ó ṣeé ṣe kó jẹ́
kó jẹ́ pé mo tán torí ẹ̀ lọ bá nìyẹn. Kò tó bẹ́ẹ̀. Bóyá tó bá ti dé òkun agbé katapila lọ lé Ògún fẹ́ pa ni Ògún. Ẹni sùn Mr. Richard. Ẹ jẹ́ ká máa fàdúrà ran àwọn ará Ògbómọ̀ṣọ́ àti Ọ̀yọ́ lọ́wọ́. Ó dàbẹ̀ ni pé ohun tí wọ́n mọ̀ jẹ ló ń pa wọ́n. Nílẹ̀ Yorùbá ẹ lọ wò tán wọn ọ̀dàlẹ̀ ni wọ́n láti gbà ayé Awólọ́wọ̀ láti gbà láti gba independence. Ọ̀dàlẹ̀ ni wọ́n. Àwọn náà ń gbàbọ̀dì fúnlẹ̀ Yorùbá. Ọ̀yọ́ tún dé o. Ẹ wá wo bí táwọn Fúlàní yìí bá wọlé ǹsìn tó fẹ́ bá penetrate ọ̀dọ̀ wọn náà ní. Ẹgbọ́n nǹkan lẹ́nu ní Aláàfin láti jọ yìí. Ṣé ẹgbẹ́ kò gbin? Wọ́n kó yàn ní tẹ́rítírì níbẹ̀ yẹn. Wọ́n kó wọnú gbólẹ́yìn ìkúlé ẹ̀. Kí ló sọ? Ìgbésẹ̀ wo ló gbé? Aláàfin bá ti pe Sunday Igboho sínú pálásì kó bẹ́ẹ̀ pé kí la ṣe fẹ́ ṣe tẹ́ wọn nìjẹ́ kan. Ó ti jẹ́ ọmọ wa gbórí orí òun fún ara ẹ̀ sínú pálásì. Àti kò mọ̀ pé bí táwọn pípò yìí ń lọ nìyẹn. Bóyá gbẹ̀yìn á sọ̀rọ̀ ṣá. Ọba Ògbómọ̀ṣọ́ ti ẹ̀ta bíọ́bíọ́ ìyẹn ti lọ nú igbó yẹn ó ti ṣe gbogbo ẹ̀. Ẹ gbọ́ k'Aláàfin gbin. Pẹ̀lú bá jẹ́ pé ṣe ló fẹ́ jàjàdù agbára ń sìn òun Olúbàdàn lọ Ifẹ̀ lọ ló máa pariwo. Ṣé rí bàbá Tinubu àdúrà ní kẹ́jẹ́ káà máa fi ràn lọ́wọ́ bá ṣe ń fàdúrà ràn lọ́wọ́. Ẹ ṣeun gan. Òun ló máa bá wa yanjú ọ̀rọ̀ orílẹ̀-èdè. Ọlọ́run bá wa yanjú ẹ ṣeun gan. Gbogbo ìṣòro orílẹ̀-èdè ìyọwọ́ Tinubu ló wà Ọlọ́run á dẹ̀ bá wa bá ṣe á bá wa yanjú ẹ̀ fẹ́ yanjú ẹ̀ tán. Ẹ ṣe bàbá mi ká tún gbẹ́ lómi. Ẹ ṣe bí ẹ ká dúró bẹ́ẹ̀ yẹn máa kú iṣẹ́ mà. Ẹ ṣeun gan sà. Ẹ ṣeun. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Kí Ṣèyí Mákindé kó wọlé kò jẹ́ wo. Mo trust Ṣèyí Mákindé mo fogun Ṣèyí Mákindé gbárí. Ṣèyí Mákindé máa lọ wọlé Sunday Igboho tó jẹ́ èpo ọ̀bọ ni. Kò lè jẹ́ bẹ́ẹ̀ bá a gbọ́n sókè ìyá mi ẹ̀ ní dànù. Ẹ bá a gbọ́n sókè o. Yes ma. Àṣẹ Èdùmàrè kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Mo kí ni mo fi gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi kí ní àṣẹ. Mo kí bọ̀dá Àdìsá yìí o. Oore tí wọ́n ṣe fún wa wọn. Ẹ bá mi láìkè ètò mi o, ẹ má kí bọ̀dá Àdìsá nìkan, ẹ bá mi láìkè ètò mi. Bọ̀dá ẹ̀ lẹ́ẹ̀kí èmi. Bọ̀dá Àdìsá méjìlá ní bọ̀dá Àdìsá àtọ̀dọ̀ yín orí tán ṣe fún wa wọn ò torí tí wọn bá yọ̀ǹda wà láì ṣe ṣe kí a máa ti pùṣẹ̀ débi tá pùṣẹ̀ dé lẹ́nu. Mo kí wọn àwọn alálẹ̀ náà bá mi kí wọn. Ẹ̀yin ó gbàpò tí ó jókòó bẹ́ẹ̀. Ṣé wá rí lè tẹ́mi fẹ́ dá sí Yorùbá wù mí? Ṣèyí Mákindé Sáwùsá bá pààrà pọ̀ tán ṣe ráńkà dédé. Kò sọ̀rọ̀ mìíràn tójú ráńkà dédé lọ. Bí Yíbò bá parapọ̀ tán ní kejì ọdún máa. Kò sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀mọ́ tó tún ju ọdún máa lọ. Ọmọ Yorùbá ò jẹ́ bẹ́ẹ̀. Tàbájọ fọ̀rọ̀ kan ti síbi kan àwọn á tún dìde lọ́bẹ̀yìn gbẹ́bọ jẹ́ ara mi lèmi ṣe ń pariwo. Ẹ jáde síta ẹ jẹ́wọ́ fún wa ṣé Fúlàní bá yà yín sùn nígbà tí yà yín fẹ́ lóyún yín. Bàjáde. Yorùbá wù yìí ṣé ẹ pé mo sọ ní àná àti dé stage kan tó jẹ́ pé àní bo ẹnu báyìí bọ̀dù sọ̀rọ̀ ọmọ nínú wọn ìgbà tá à ń sọ fún 2021 2022 ó ti kọjá nísìnyìí a máa fi kóńgò kò bí ogún bá sí àlàáfíà máa wọn èpè yín bá ṣe fọwọ́ gbọ́dọ̀ mọ̀ pé èlépè láwọn fọwọ́ gbọ́ mú. Ẹ bá wa mute Mr. Larry ẹjọ́. ló fún yín lọ́mú ọkùnrin kan ló fún yín lọ́mú obìnrin ló fún yín lọ́mú àmọ̀ fọwọ́ gbá méjì àmọ̀ fi kóńgò èpè àmọ̀ fi wọ́n lé lórí. Ṣèyí Mákindé bọ́lẹ̀ ń bẹ òṣèré lọ́nà ọ̀dọ̀ àwọn alábìsà wọn máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́ni ajé. Ògún gbọ́. Wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́ni wọn kì í débẹ̀ tẹ́ bá ń gbọ́. Wọ́n débẹ̀ o. Wọ́n máa ń ránpẹ́ bẹ́ẹ̀ lẹ́jẹ̀jẹ̀ ni. Ẹ̀ka ayé bá ń fẹ́ téèyàn bá ń fẹ́ Ọlọ́run ló fẹ́ lọ́wọ́lọ́wọ́. Ní àsìkò tá a wà yìí, bí you anybody nílẹ̀ Yorùbá tó bá lóun díje ogun sí Ìgbòho, ó díje ogun sí gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni a máa pàápọ̀ lórí tọ̀hún lórí ni. Gbogbo yín pátápátá látòkè yín délẹ̀. Ẹ̀yìn ló bẹ́ẹ̀ sọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀yìn òun Ọlọ́run máa tòmí sí. Ẹ máa bọ̀rọ̀ yín débi pé kò sí nǹkan kan tẹ́ máa lè náwó sí mọ́. Mo gbé àkókò tí mo jókòó bí yẹn. Yorùbá wù mí. Ọmọ bàbá olódò òkùnrin. Ẹjọ́ kò yọ Ọlọ́run láti dúdú. Orí ìkúnlẹ̀ ni mo wà. Mo bẹ̀ yín pẹ̀lú gbogbo nǹkan tó ń jẹ́ tẹ̀fí ń jẹ́ Tinubu, tẹ̀fí ń jẹ́ Gàgàbà. Gbogbo nǹkan tó wà ní justice ní mo fi bẹ̀ yín bàbá. Ẹ ní ṣe òfò. Àní wa ní tì. Ọmọ Yorùbá ni ẹ pín wa. Ẹ pín wa, ẹja pín. Ẹ pín wa wá àwọn pípù yìí.
kì í ṣe nǹkan kan náà. À ń ṣe nǹkan náà. Kò síbi tá a gbà papọ̀ àjọra wa oúnjẹ wa ò papọ̀ ìmúra wa ò papọ̀ ìbágbé wa ò wọ̀ mọ́. Bọ́kọ àti ìyàwó bá fẹ́ra wọn gan tó bá sì nira wọn lára wọn máa ní ètú wọn ká. Ẹjọ́ torí Ọlọ́run bá ti níbú. Èmi mú tá a bá ló máa ya lóòrùn tó bá lọ ya ní ìdúró bá kò níbo la fẹ́ fojú sí. Bẹ́ẹ̀ni. Bàbá Tinubu ẹ ṣe ní sùn pẹ̀lú ọmọ Yorùbá. Ẹ jẹ́ kí á sì o. Yorùbá wọn mọ̀ sọ̀rọ̀ nílò láíláí gbogbo yín pátápátá lẹ̀ ń kọ̀wé ìtàn kalẹ̀ báyìí. Ọmọ Aládìsá ti kọ̀wé ìtàn kalẹ̀ tí ò ní parẹ́ mọ́ nílẹ̀ Yorùbá títí láíláí. Yorùbá wuyè nígbà pàtó bọ́ lóko ẹrú wà láì. Agbára Ọlọ́run. Ètò ti mú ní 2021 Fọládìsá ò bá lọ àti bọ́ lóko ẹrú. Tẹ́ bá lọ wo iṣu ìwà látẹ̀yìn kò wọn kí dídì ogun bẹ́ẹ̀ yẹn tẹ́ni yẹn tó wà mọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ti pa àwọn pagbé ni. Bẹ́ẹ̀ni. Ìdálẹ̀ ni ètò àwọ ọmọ Aládìsá kò tí ìrírí kankan lọ àjọ ìlú àjọ máa lọ lẹ̀ yí pẹ́ ni. tó bá gba òmìnira tán pátápátá táwọn àti àwọn ará olókùnkùn àwọn akóṣìdérò lábàá lọ lọ́tọ̀ yìí Àdìsá 100 years bàbá gbẹngbẹng lòkè. gbọngbọng lòkè 100 years you never die. gbọ́dọ̀ àwọn àyà nínú ìgbọ́kọ̀ àṣẹ. Gbogbo ẹ̀yin lọ́ba ilẹ̀ Yorùbá ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ mọ́ yọ̀dàlẹ̀. Obìnrin ló bí ìyàwó adé kéré bàwá la bí yín. Bá a ṣe ń fọwọ́ gbàyà mọ̀ pé là ń fọwọ́ gbọ́mú tẹ̀ wọ̀n. Ètò bá tọ́ sí nínú méjèèjì àmọ̀ fún ẹ ṣe màálù ká tún gbé kọ́lẹ̀ lórí àwọn alálẹ̀ ni. Àṣẹ. Wọ́n á fi lórí ẹ̀ pé kò mà ẹ ṣe wọn bọ̀ mọ́. Bìbàgbé yín ò wọ̀ ó bìbàgbé yín ò wọ̀ máa lọ síbòmíràn. Níbi wọ́n ń fẹ́ mi fẹ́ bùkátà mi Nàìjíríà bìbàgbé wa ò wọ̀ ó bìbàgbé wa ò wọ̀ pẹ̀lú Fúlàní o ẹ jẹ́ ká dúró láyé tiwa o níbi tá a ti ń fẹ́ra wa fẹ́ bùkátà wa bá a gbóhùn sókè àmọ́ yín rí ìdájọ́ bàbá mi ẹ̀ ní ṣòfò ní ṣòfò bá mi gbóhùn sókè mi ò dáhùn. Mi ò dáhùn èwo pọ̀ lórí kọ́mẹ́ǹtì lẹ́yìn. Ẹ má bínú sà ẹ má yà ká jà ọ̀rọ̀ Sunday Igboho lélẹ̀ ó tata mí tàdò ní ọ̀rọ̀ Sunday Igboho lélẹ̀ kí sẹ́yìn Mákindé ààrẹ Sunday Igboho àbíkọ́ lọ wọlé ẹ̀ ògùn bẹ́ẹ̀ bá mi pa yín ṣá yìí má gbà ògùn bẹ́ẹ̀ bá mi pa yín ṣá. Ní gbogbo ọ̀rọ̀ mọ̀ fìyà jẹ́